Arabic animation. Assalamu alaikum. Ẹ káàbọ̀ padà. A ti mọ̀ bí a ṣe ń mú fi'lu madi salim wá fún àwọn ìran tí ò sí níbí lọ́kùnrin àti lóbìnrin. Lónìí inshallah ta'ala a máa kọ́ ẹ̀kọ́ bí a ṣe ń mú fi'lu madi salim wá fún al-mukhatab, ọkùnrin kan tá a dájú kọ, al-mukhatabani, ọkùnrin méjì tá a dájú kọ, al-mukhatabun, àwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ. Naam, àkọ́kọ́ ń bẹ ni al-mukhatab, fún ọkùnrin kan tí a dájú kọ. Ìgbésẹ̀ mẹ́ta náà níbẹ̀ fún eléyìí. Gbogbo àwọn ìran tá a dájú kọ, ìgbésẹ̀ mẹ́ta níbẹ̀ fún wọn. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ fún eléyìí, al-ityanu bil-fi'l al-madi lil-ghaib. A ó kọ́ lọ lè mú fi'lu madi fún ọkùnrin kan tí ò sí bí wá. Òun náà ní kíni? Jalasa, gẹ́gẹ́ bí fi'li tí à ń lò bọ̀. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni ilhaqul fi'li bi dhamiril mukhatab. A so dọ̀míìrù tá a máa ń lò fún ọkùnrin kan tá a dájú kọ, a so papọ̀ mọ́ fi'li yẹn lẹ́yìn. So tá a bá dà pọ̀ yóò di kíni? Jalasata. Àti bẹ́ẹ̀. So ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, iskanu ma qabla dhamiril mukhatab. Arọ́pò orúkọ tá a máa ń lò fún ọkùnrin kan tí a dájú kọ yẹn, a fún tó ṣáwájú rẹ̀ ní sùnkún, gẹ́gẹ́ bí a ṣe kọ ní àwọn durus tó ti kọjá, pé ó ti wà nù májẹ̀mú rẹ̀. Ní tó ṣáwájú rẹ̀ sin ni ó gba fataha, a jà fatiha yẹn kún bẹ̀, a wà fún ní sùnkún. Tàbá wà dàpọ̀ yóò di jalasta. Ìwọ ọkùnrin yìí ó jókòó, ló bá tán. Tó bá yẹ pé kọ́tàlá ni yóò di kọ̀tálítà. Ìwọ ọkùnrin yìí ó pa. Tó bá jẹ́ pé dọ́rọ̀bà ni yóò di dọ̀rọ̀btà. Ìwọ ọkùnrin yìí ó lù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ sì máa wọ́n lọ nìyẹn, kò nira rárá. Tọ́ ẹlẹ́ẹ̀kejì ń bì, òun náà ni al-mukhatabani, àwọn ọkùnrin méjì tí a dájú kọ. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́, al-ityanu bil-fi'l al-madi lil-ghaib. A ó kọ́ lọ lè mú fi'lu madi ọkùnrin kan tí ò sí bí wá. Òun náà ni kíni? Jalasa. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ilhaqul fi'li bi dhamiril mukhatabayni. A so fi'li tá a mú wá papọ̀ mọ́ dọ̀míìrù, arọ́pò orúkọ tá a máa lò fún àwọn ọkùnrin méjì tí a dájú kọ. Òun náà ni kíni? Tuma. So tá a bá wá so papọ̀ yóò di jalasatuma. A tún lo májẹ̀mú yẹn. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, iskanu ma qabla dhamiril mukhatabayni. A fún tó ṣáwájú tuma ní sùnkún. In tó ṣáwájú rẹ̀ bíbá ní sin. So a jà fatiha orí rẹ̀ kú bẹ́ẹ̀, a wà fún ní sùnkún. Tá bá dà pọ̀ yóò di kíni? Yóò di jalastuma. Ẹ̀yin ọkùnrin méjì yìí ẹ jókòó. Ṣètì nǹkan bẹ́ẹ̀, ó simple jiddan. Tó bá yẹ pé kọ́tàlá ni, pé ẹ̀yin ọkùnrin méjì yìí ẹ pa, yóò di kíni? Kọ̀tálítùmá. Ẹ̀yin ọkùnrin méjì yìí ẹ pa. Tó bá yẹ pé dọ́rọ̀bà ni, yóò di dọ̀rọ̀btùmá. Ẹ̀yin ọkùnrin méjì yìí ẹ lù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kẹta ń bíbà yìí, òun náà ni kíni? Al-mukhatabuna, àwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ ni kíni? Al-ityanu bil-fi'l al-madi lil-ghaib. A ó kọ́ lọ lè mú fi'l madi ghaib wá. Òun náà ni jalasa. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ilhaqul fi'li bi dhamiril mukhatabina. A so fi'li tá a mú wá papọ̀ mọ́ arọ́pò orúkọ tá a máa lò fún àwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ. Òun náà ni kíni? Tum. Tá a bá wá so papọ̀ yóò di jalasatum. Tọ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, iskanu ma qabla dhamiril mukhatabina. A fún tó ṣáwájú tum, a fún ní ẹ̀wọ̀ sùnkún, gẹ́gẹ́ bí májẹ̀mú rẹ̀. Tó ṣáwájú rẹ̀ bí sin ni, ó gba fataha, a wà já fatiha rẹ̀ kú, a fún ní sùnkún. Tá bá wá dàpọ̀ yóò di jalastum. Ẹ̀yin ọkùnrin yìí ẹ jókòó. Tó bá yẹ pé kọ́tàlá ni, yóò di kọ̀tálítùm. Ẹ̀yin ọkùnrin yìí ẹ pa. Bẹ́ẹ̀ sì máa wọ́n lọ nìyẹn. Èyíkéyìí fi'li tẹ́ bá fẹ́ lò, ẹ ṣáà ti rọra lo ìgbésẹ̀ yìí. kódà tó wáyé pé rùbáyìn gan bidat bẹ́ẹ̀ ṣe lò náà nìyẹn.
مثلا báyìí nísìnyí qalqala yóò di qalqaltum. lápá àwọn mazidi bíi istakhraja yóò di istakhrajtum. ẹ sáà ti lo ìgbésẹ̀ yẹn, so ó simple gidi gan. so tó bá wá di ní èyí tí ń bọ̀, a máa tẹ̀ síwájú, a máa yanjú títa àwọn obìnrin tá a dájú kọ. èmi ní al-mukhataba, obìnrin kan tá a dájú kọ. mukhatabatani, obìnrin méjì tá a dájú kọ. mukhatabat, àwọn obìnrin tó pọ̀ tí a dájú kọ. gbogbo ẹ̀ la máa yànnàná ní dárúsù tí ń bọ̀ wá insha Allah. tó a wà nílé jù báyìí lọ fún ti òní. mo lérò pé ẹ rí nǹkan ẹyọ̀kan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ lónìí. tó bá tún di ní èyí tí ń bọ̀ ni ẹ tún jẹ́ pàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè lárúbáwá. tèmi ti yín tòótọ́ Abdulbalqis ló ń kí yín assalamu alaikum. ó dàbọ̀. Arabic animation. Bashe educate, la entertain. Stay tuned and stay safe.